a máa kú dédé àsìkò yìí. Mo gbà á ládùúrà wípé ire lójú owó rí, ire lójú wa yóò máa rí lọ́jọ́ ayé wa gbogbo. A tún káàbọ̀ sórí àkọ́tún ètò eléyìí tá a ti máa mú àwọn àṣàyàn àwọn tó jẹ́ ògúnnágbòǹgbò nínú àwọn ìwé ìròyìn tí ṣe tojúmọ́ ilẹ̀ wa, tá a ti gbọ́ àwọn ìròyìn ọ̀hún sẹ́yìn bí ọjọ́ 4-5 tá a ti máa ń kójọ láti mú wá sí etí gbọ̀yìn fún àǹfààní àwọn tó jẹ́ wípé iṣẹ́ wọn ò fi àyè lẹ̀ láti máa gbọ́ ìròyìn àtìgbàlégbà ní gbogbo ìṣẹ́jú. Ìdí rèé tá a ṣe kójọ, tá a ṣe máa mú wá sí etí gbọ̀yìn lọ́sọ̀ọ̀sẹ̀, tá a pè ní àkójọpọ̀ ìròyìn léyìí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń lọ nílẹ̀ yìí la máa mú wá lórúkọ gbogbo àwọn tá a jọ máa mú ètò ọ̀hún, ìròyìn ọ̀hún tá a jọ mú wá tí yóò fi dùn, tí gbọ́ngbọ́n yóò fi kàn sí látòrí àwọn ọ̀gá nílé iṣẹ́ yìí tó fi mọ́ olóòtú ètò yìí ọmọ Kẹ́hìndé Àkàndé, ọ̀gá mi dáadáa, lágbára Ọlọ́run ojú òní tìyín. Bákan náà àwọn tó ń bẹ lẹ́yìn kámẹ́rà ń bí Hasan Latifat Abiodun, obìnrin bí ọkùnrin, òun ló di kámẹ́rà òun ló tan iná tí ẹ fi rí wa tó fi clear dáadáa. Ambassador Fúnmi Adénúgà ló kọ tèmi. Wọ́n máa ń kí wa wípé kó ọjọ́ méjì àkó ọjọ́ mẹ́ta. Ẹ káàbọ̀ sórí ìròyìn Fẹ́lifẹ́li online TV. Inú oṣù kẹsàn-án ń lò ní lágbára Ọlọ́run yóò sàn wá sí gbogbo ohun tó dáa. Láì dé ìnà pẹ́rún, láì gbà wá lásìkò, nítorí Yorùbá ní adébíṣẹ́ má ṣe é, olórí àwọn ọ̀lẹ ni. Báwa bá ti débiṣẹ́ ṣíṣe là á ṣe, àì kì í fi iṣẹ́ ṣeré, nítorí iṣẹ́ lògùṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Kí Ọlọ́run ọba tó ní àlùbáríkà lọ́dọ̀ kó wá bá fi àlùbáríkà tó pọ̀ síṣẹ́ wa. Ó yá, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ká wá máa tú àwọn ìròyìn ọ̀hún palẹ̀. A máa gbé yín débì kan lónìí, ńgbò bá tásìkò á jẹ́ gbọ́. Ìròyìn ọ̀hún rèé, á sì mú ṣókíṣókí ni, torí ibi tá a fẹ́ gbé yín dé yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ìlú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ ọ̀hún la fẹ́ gbé yín wọ̀. Ẹ gbọ́ àwọn àṣírí kan nípa ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun, èyí tó gbadé ní ọjọ́ Jímọ̀ tí í ṣe ọjọ́ 26 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. À ń bọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Nínú ìròyìn àkọ́kọ́ tí ń bẹ lọ́wọ́ mi, ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Àrẹ̀mú Òkìkíọlá Mátíyù, bàbá mà sọ̀rọ̀ kan. Ó ní kò sí ènìyàn ọ̀hún tí ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, yálà èyí tó ti kú ni o lẹ́yìn tó ń kúrò lórí oyè, tàbí tó ṣì wà láyé tó lè bọ́ síta gbangba wáyà láti wá sọ pé òun Ọbásanjọ́ òun gbà lérò láti sọ sáà méjì tí ààrẹ tàbí gómìnà tàbí alága ìjọba ìbílẹ̀ tó lè lò gẹ́gẹ́ bí olùdarí lórílẹ̀-èdè Nàìjíríà òun ní lọ́kàn láti sọ di sáà 3. tó bá lo sáà àkọ́kọ́, wọ́n á lọ fún second time, ó lọ fún third time. Ọbásanjọ́ ní kò sóhun tó jọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n wàá mọ̀ bẹ́ẹ̀ ni bí Ọbásanjọ́ bá lóhun ò sọ bẹ́ẹ̀, ẹ mọ́ bínú sá o, kò gbà mí lẹ́nu o, ṣùgbọ́n àwọn ẹ̀rí kan náà fi wọ́n gbà náà. Bá àti yọ só náà là á yọ gbọ́. Kódà aràn tí ń bẹ nínú wa tó bá ṣe àwọn òmọ̀ràn tó mọyún ìgbín nínú ìkara ohun, wọ́n á lè sọ ipa àrùn yìí ṣàrùn ibi, àrùn eléyìí àrùn wípé nǹkan báyìí ń ṣèyàn ni, àrùn eléyìí tebi leléyìí. Àwọn kan Ọlọ́run fún àwọn kan lẹ́bùn bẹ́ẹ̀, gbèlè ń ta sóhun tí wọ́n fi tí wọ́n gbọ́ àgbélé ìtàn fojú rí. Ọbásanjọ́ wá ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀, póun ò rò fún ìṣẹ́jú kan láti sọ wípé òun fẹ́ lu sáà ẹlẹ́ẹ̀kẹta lórí oyè gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí. Lára àwọn ìròyìn tó jáde láàrin ọ̀sẹ̀ tá a lò tánu Ọlọ́run, orílẹ̀-èdè Nàìjíríà kan máa ń jẹ́ orílẹ̀-èdè tí mi máa ń dùn tí bá lajú, tí mo jí, tí mo bára mi bẹ̀. Nítorí pé bó o bá ní dátà lèèyàn ronú tí ò dáa, bó o bá ronú tó bá ti ní dátà wà rẹ́rìn. Ìròyìn ẹlẹ́ẹ̀kejì rèé, èèyàn kan Marafa, èyí Sẹ́nẹ́tọ̀ Kabiru Garba Marafa láti ìpínlẹ̀ Zamfara, ọ̀kan gbòógì nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣiṣẹ́ pọ̀ lọ́dún 2023 láti jà káwọn kóhun náà lọ fún ipò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kí Tinubu náà di ààrẹ, ṣùgbọ́n ti kúrò ní ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀rọ̀ tó sọ́pọ̀, ó ní ẹ̀rí ọkàn máa ń jẹ́ òun
bóun bá rí ipò torílẹ̀-èdè Nàìjíríà wà lábẹ́ ààrẹ Tinubu, ó ní ìbànújẹ́ ló ń jẹ́ fún òun láti rí àwọn ènìyàn òun kí wọ́n di àlè méjèèrí tí ń tọrọ owó káàkiri lójú pópó. Ìgbà àsìkò Tinubu ìlú ò fararọ, kàkà kó bàjẹ́ kàkà kó dáa ń bàjẹ́ sí ni. Sẹ́nẹ́tọ̀ Kábírù mi ó mẹ́nubà ọ̀rọ̀ epo bó ti wọ́n, ó mẹ́nubà ọ̀rọ̀ oúnjẹ bí ò ṣe rí mọ́, ohun mímu àti ọ̀pọ̀ èlò bó ṣe wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní ohun lọ́rọ̀ púpọ̀, ó lámọ̀ láti ọ̀dọ̀ tòun o lọ́dún 2027 òun ó jẹ́ kí Tinubu ó pàdánù ìbò tó lé ní mílíọ̀nù kan. It shock you? Na so it shock me too. Olóhun ó jẹ́ kí Tinubu ó pàdánù ìbò tó lé ní mílíọ̀nù kan, over 1 million votes. Òun ó jẹ́ kí Tinubu ó pàdánù rẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ká bira wa léèrè, tá a bá ní kí Tinubu ó bọ́ ta yóò máa lé àwọn èèyàn fún un ní ìròyìn àtìgbàlégbà wípé Nàìjíríà dà, oúnjẹ ò wọ́n, ohun mímu ò lè, àti jáde gan rọrùn, nǹkan ò wọ́n. Ṣùgbọ́n irú àwọn aṣòfin tí wọ́n jọ ń darí òfin, tí wọ́n jọ ń ṣòfin, tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n gbé ìwé òfin ìṣúná owó lọ kan tó buwọ́lù, tó bá lè sọrú èyí, dájúdájú wọ́n ní ọ̀rọ̀ tí Akúwárápá bá sọ òde ọ̀run ló ti wá, á jẹ́ wípé lótìtọ́ lódodo ni wọ́n jọ mọ̀. Ẹ wá gbé yẹ̀wò sí ọ̀rọ̀ Ọbásanjọ́ tó ní kò sí èèyàn náà lábẹ́ sánmọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ṣe ń bẹ láyé tó lè nàka sókè wípé òun gbà lérò láti sọ sáà méjì ní sáà mẹ́ta. Ẹ wá gbé yẹ̀wò síra wọn. Táwọn èèyàn kan sì ń sọ pé ṣe bá wà láwà ń bẹ̀, àwa mọ tó Ọbásanjọ́ ń sọ, a mọ gbogbo èròǹgbà bàbá, kálá buwọ́lù kálá gbà fún ni. Ọbásanjọ́ lò sáà kẹta pé in one way of the other, stylishly Ọbásanjọ́ á lò. Àgọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà débi pé ohun tí ìjọba bá fẹ́ ṣe wọ́n á kọ́kọ́ jù fún wa, tó bá yá wọ́n á withdraw ẹ̀, kílẹ̀ ọjọ́ kan tó mọ́ lẹ́ẹ̀dẹ̀dẹ̀ gbọ́ ohun tí wọ́n sọ tán láwọn ò ṣe mọ́ yẹn wọ́n ṣe é níbi àgọ̀dé, a sì máa tẹ́wọ́ gbà ní kò sóhun tá a ṣe. Epo táwa rà ní 899 1000, orílẹ̀-èdè kan kọ́rẹ́sì wọn sí Nàìjíríà dédé 100 naira ni, tí wọ́n sì ń sọ pé wọ́n tán bá gbé iye tí wọ́n ta epo lórílẹ̀-èdè wọn sí kọ́rẹ́sì wa ó jẹ́ 140 150, kò pé 200 naira. Ogun lọ lórílẹ̀-èdè wọn, wọ́n protest, wọ́n fa wàhálà pẹ̀lú ìjọba wọn nítorí wọ́n ṣe dáadáa. Ẹ lọ gọ́gù kẹ́ ẹ lọ sórílẹ̀-èdè Nepal, 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 ẹ gọ́gù ẹ wo ohun tí ń lọ lórílẹ̀-èdè wọn bá àti sọ̀rọ̀ yìí. Gbogbo àwọn aṣòfin wọn pátá ni wọ́n dáná sunlé wọn, wọ́n lọ lé àwọn gómìnà, wọ́n bá wọn fa wàhálà, wọ́n lọ ilé ìgbìmọ̀ aṣòfin, wọ́n dábẹ̀rú, wọ́n dáná sun gbogbo ẹ̀. Helicopter ló ń gbé àwọn aṣòfin wọn tí wọ́n máa ju okùn sísàlẹ̀ tí wọ́n fi ń gbé wọn kúrò níbi tí wọ́n wà láti gbé wọn já kúrò nínú ìkọlù táwọn ọmọ orílẹ̀-èdè yẹn fẹ́ ṣe. In tí wọ́n là kọjá ò tó ti wá. Èèyàn kan lóhun ò sọ pé sáìlẹ̀ kẹta ẹni kí wọ́n bomi sínú kọ́ọ̀pù kí wọ́n wá gbé àdá sí kí wọ́n dà kọjá níbi àgọ̀dé. Lára àwọn ìròyìn tó jáde rèé, a ní a máa mú wa ni, èmi gan ti ń yànnà náà ìròyìn lọ́tọ̀. Peter Obi náà sọ̀rọ̀, ó kí ìyàwó ààrẹ wa obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu fún ti ayẹyẹ ọjọ́ ìbí 65 years birthday tí ìyá orílẹ̀-èdè Nàìjíríà ṣe nínú ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́po, níbi tí ìyá ti sọ̀rọ̀ ìpè gbogbo ẹ̀bùn tí wọ́n bá fún àwọn káwọn ọmọ Nàìjíríà ó convert sówó kí wọ́n fi kọ́ ilé ìwé kíkà tá a mọ̀ sí National Library tó jẹ́ ti ìjọba. Peter Obi ní ọ̀rọ̀ ìtìjú ni kí ìyàwó ààrẹ máa tọrọ owó, ìpè èyí túmọ̀ sí pé ìjọba tí ń bẹ lórí àlééfà ti kùnà láti mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti kùnà láti pèsè ọjọ́ ọ̀la tó dáa fún àwọn akẹ́kọ̀ọ́, fún àwọn ọ̀dọ́. Nígbà tí ìyàwó ààrẹ bá ní ẹ̀yin tẹ́ fẹ́ ra ọsàn, tẹ́ fẹ́ ra magí, tẹ́ fẹ́ ra ohun mímu fún mi, ẹ mú owó ìwá ká fi kọ́ National Library tí ìṣètà aládàáni. Peter Obi ní kò dáa. Onídájúdájú ààrẹ tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ti kùnà láti ṣojúṣe wọn. Lẹ́yìn tí Peter Obi kí ìyàwó ààrẹ ipò kọ ayẹyẹ ọjọ́ ìbí, ẹ wò pọ̀ Nàìjíríà gan ò lè fara rọ mọ ohun tó ń ṣe o.
àṣẹ tó o bá lè pa ìpínlẹ̀ kó lè pàṣẹ fún lábẹ́ àwọn tó ń darí wọn, tó mú wọn sìn, tó ń jẹ́ bàbá òṣèlú lé wọn lórí, godfather. Ṣùgbọ́n nínú orílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹ̀yà, ọ̀pọ̀lọpọ̀ èdè, ìpínlẹ̀ ló gbé dúró tí wọ́n fi ń pè ní Nàìjíríà. Nípa ìdí èyí mọ tó ń ṣe o, ẹgbẹ́ òṣèlú ADC ni wọ́n sọ ọ̀rọ̀ ìkìlọ̀ bẹ́ẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu. Ẹ jẹ́ mẹ́yà kan sí kó tó di wípé mo tún mú ìròyìn míì. Nínú àwọn ìròyìn èyí tó jáde láàrin ọ̀sẹ̀ yìí náà láti rí wípé gómìnà Báńṣọ́lé olóṣù mẹ́fà ní ìpínlẹ̀ Rivers, Tinubu pé kó wá ṣàlàyé owó kan tó ń lọ bí 240 billion naira láàrin oṣù mẹ́fà tó wọ àpò ìjọba ìpínlẹ̀ Rivers. Ìpè pàjáwìrì Tinubu pé nínú ìpàdé tí Tinubu ṣe pẹ̀lú IBOC, a rí alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC Ọlá Olúkóyèdé, a rí alákòóso fún ọ̀tọ̀ ìṣúná owó àti ọrọ̀ ajé ilẹ̀ yìí Wálé Ẹdùn àti àwọn èèyàn kan tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n ní kí Uncle Ibas wá ṣàlàyé ọ̀rọ̀ owó láàrin oṣù mẹ́fà 240 something bí i 47 billion naira. Ẹ sì má gbàgbé àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers gan láwọn ó pè lẹ́jọ́ kó máa bọ̀ kó wá ṣàlàyé bó ṣe ná owó yìí lẹ́yìn tí Fubara padà sórí ipò gómìnà ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tá wà nínú èyí, lẹ́yìn gbèdéke lọ́rọ́kúnlé oṣù mẹ́fà tí ààrẹ Tinubu fún yìí tó bẹ̀rẹ̀ ní ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Nàìjíríà ìgòbẹ̀ta láàmì sọ ìgòbẹ̀ta ṣódà yìí 100 ọdún ní ìgòbẹ̀ta ọdún wo ló máa jẹ́ náà. Kọ́lọ́hun ṣàánú wa. Lára àwọn ìròyìn tó jáde rèé, ẹ jẹ́ ká wá tó wà lọ́bẹ̀. Nínú ìròyìn tó jáde èyí tá máa mẹ́nubà, kódà ilé yóò gbà wá lọ́pọ̀lọpọ̀ àsìkò náà ni wípé láàrin ọ̀sẹ̀ tá a lò tán ìyàbẹ́lẹ̀ yìí tó tẹnubẹ́pò yìí, olóyè ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Òkìkíọlá Matthew Àrẹ̀mú Ọbásanjọ́ tó lo dáúlà láyé alágbádá fún ọdún 8 lọ́dún 1999 lọ́dún 2007. Ó ṣe àbẹ̀wò sí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun, Senator, the former governor of Oyo State, Senator Engineer Adéwọ̀lú Àkànmú Rashidi Ládọjà, Ọọ̀ni Ilé Ifẹ̀ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi kí wọn, mo ṣí fìlà fún kábíyèsí ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì, àwọn náà ṣe àbẹ̀wò síbẹ̀. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn tó ti di sẹ́nétọ̀ nílùú Àbújá sìn láti ilẹ̀ Jẹ̀bú, Ọ̀túnba Gbénga Daniel, wọ́n ṣe àbẹ̀wò. Bákan náà, Yáyì, sẹ́nétọ̀ Lámilékan Yáyì láti Yewa North, àwọn náà ṣe àbẹ̀wò. Àti àwọn èèyàn ńlá bẹ́ẹ̀. Kí wá lohun tó ṣẹlẹ̀ lẹ́yìn àbẹ̀wò ìkíni kú oríire Olúbàdàn tí ó jẹ ẹlẹ́ẹ̀kẹrìnléníogójì irú ẹ̀? Ẹ máa gbọ́ nítorí mo fẹ́ ṣí ìwé ìrántí. Ẹ wá fọkàn bá mi bọ̀. Lẹ́yìn náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà Peter Obi, Rabiu Musa Kwankwaso, gbogbo wọn pátá ni wọ́n ti kọ́kọ́ lọ kí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun síwájú ọjọ́ ìjáwé oyè ìgbádé gẹ́gẹ́ bí Olúbàdàn tí ó jẹ lẹ́yìn kábíyèsí ọba Ọlákùlẹ́yìn Owólabí tó wàjà ní ọjọ́ 7 oṣù keje ọdún 2025 táwà nú ẹ̀yẹ́. Lẹ́yìn náà
ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ni wọ́n ṣe, ṣùgbọ́n ọba Adéwọ̀lú ní ẹjẹ́ àtọ̀ bó ti tó àti bó ti yẹ kó lè yẹ wálẹ̀ Ìbàdàn. Mo wá fẹ́ mú ìtàn wá. Ṣé rí gbogbo ohun tí èèyàn bá ń ṣe ká rántí ọjọ́ ọ̀la. Lọ́dún 2005 November 22nd ọjọ́ kejìlélógún oṣù kọkànlá ọdún 2005 ìní olóògbé Alhaji Lamidi Ajadi Adédùbú ló kó àwọn ọmọ ogun dìde. Ìbàdàn gbóná jọinjọin lọ́dún tá à ń sọ yìí. Mo wà nílùú Ìbàdàn lọ́dún náà lọ́hùn-ún tí í ṣe ròyìn tí mi ò mọ̀ sí wípé kí wọ́n lọ sí iléeṣẹ́ ìjọba ní Agodi Gate kán lọ dábẹ̀rú kí wọ́n má jẹ́ kí Ládọjà ó ráyè wọlé. Àwọn ọ̀dọ́ ìlú Ìbàdàn tí ń ṣiṣẹ́ fún Adédìbú wọ́n kó ìbọn, wọ́n kó àdá tó ń ti oògùn abẹ́nú gọ̀ngọ̀. Àwọn tí ó bá rí fọ́nrán yìí wọ́n mọ ohun tí mo sọ. Ìlú Ìbàdàn gbóná lọ́dún náà lọ́hùn-ún tí wọ́n jà tí wọ́n bá wẹ̀yẹ. Kí lóhun tó fà á? Wọ́n ń pe owó kan ní security vote tí ìjọba àpapọ̀ máa ń fún àwọn gómìnà lóṣooṣù. Owó yẹn jẹ́ mílíọ̀nù márùnléní ọgọ́ta náírà, 65 million naira, 65 million naira. Adédùbú ní ṣóhun ò ní ẹ̀tọ́ láti máa gba wọn kọ́tà which is 15 million naira lọ́wọ́ Ládọjà ni. Ó ní kò fún òun, ó débẹ̀ tán, ó wá bẹ̀rẹ̀ sí ní gapá. Olóhun ò kí ẹ̀kan tó máa ṣẹlẹ̀, they should go and do whatever they want to do. I don't care anymore. Bí bàbá yìí ti sọ ìbò rèé, ẹ má gbàgbé Adédùbú gbé ìbò lára àwọn àgbà jàǹdùkú tí wọ́n kàwé tán lè sọ ìbò ni. Bàbá yìí ò sì ní báǹkì kankan tó lò tó fi kú, ṣùgbọ́n bẹ́ẹ̀ délé rẹ̀ kò sí mílíọ̀nù tẹ́ ẹ fẹ́ ná tí ẹ̀ ní rí. Bá àti ìròyìn Adédùbú ipò jẹ́ èèyàn líle làwọn kan sunkún lọ́jọ́ tí bàbá yìí kú wípé aláàánú àwọn lọ nítorí gẹ́gẹ́ bí n táwa mọ̀ ní Mọ̀lété tí mò ń gbà kọjá ó lè yẹ ẹnu tí bàbá yìí bọ́ lójúmọ́. Bẹ́ẹ̀ sì rèé básìkò bá tó láti jà kí ẹ̀mí ó bọ́ ó lè yẹ ẹ̀mí tó sọnù lọ́wọ́ bàbá yìí náà. Ṣé ẹ ti rí? Ìdí rèé tí Adédùbú fún ní kí wọ́n lọ lé Ládọjà kúrò. Ọ̀túnba Christopher Lawal Akala ní igbákejì gómìnà sí Adéwọ̀lú Ládọjà lọ́dún náà lọ́hùn. Tí wọ́n bá lé Ládọjà kúrò, Ládọjà ó lọ ọdún rẹ̀ pé which is 2007 ni ó kúrò ńbẹ̀ instead of 2005. Ọdún 2003 ni ìbò gbé wọlé. Nígbà náà ni ààrẹ wa tí ń bẹ́ẹ̀ sí yìí Bọ́lá Tinubu làwọn náà contest fún second time. Bàbá wa olóyè ààrẹ àná Ọbásanjọ́ àwọn náà contest fún second time. Ṣé ń dè ẹ fi ọkàn bá a bọ̀? Ṣé ti ń rí lẹ́yìn tí Lámídì Adéṣínà àwọn lu sáà mẹ́rin péré lọ́dún 1999 lọ́dún 2003 Ládọjà ló kọ̀ntẹ́ẹ̀sì tóun sì wọlé lọ́dún náà lọ́hùn. Ṣùgbọ́n wọn jẹ́ olùtán. Ọbásanjọ́ mọ̀ sọ́rọ̀ yìí, bàbá wa Ọbásanjọ́ mọ̀ sí, ṣùgbọ́n wọ́n ń pe kinní kan ní ìtẹ́lọ́rùn, wọ́n ń pe kinní kan ní gbà fún Ọlọ́run. Òun ni Ládọjà ni wọ́n ṣe lọ́dún náà. Ládọjà ní ipá àti agbára láti má ṣe gbé ìjọba lẹ̀ kí ìlú Ìbàdàn sì di eérú kó dilẹ̀, kó di ìlú tó máa fi pàtàn pé ìlú kan ti wà rí tí wọ́n pè ní Ìbàdàn. Nítorí pé ibi tí erin méjì bá ti jà koríko tí bẹ́ẹ̀bẹ̀ ni ó fara gbà. Ṣùgbọ́n Ládọjà ṣe kí ni? Ó gbà fún Ọlọ́run. Ẹ má gbàgbé síwájú àsìkò tí Ládọjà fi di gómìnà yìí ó ti lọ fún sẹ́nẹ̀tì rí. Náà ṣe ń pè ní sẹ́nẹ́tọ̀ Rashidi Ládọjà. Orúkọ yìí wà nínú àwọn orúkọ tí wọ́n kọ nígbà tó wà bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n wọ́n yọ kúrò. Síwájú òní Adédìbú Lámídì Àjàdí Adédìbú ti kú. Síwájú èní Christopher Lawal Akala ó ti kú. Ládọjà tí wọ́n fi ọ̀tẹ̀ gbé kúrò wá di ẹni yẹni láwùjọ. Ọbásanjọ́ tó lè pa àṣẹ lọ́dún náà lọ́hùn-ún tí Ládọjà ó máa fi rí Ọbásanjọ́ gẹ́gẹ́ bí aláàánú tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sí.
Ọbásanjọ́ ò rí nǹkan kan sọ sí ṣùgbọ́n Ọbásanjọ́ padà lọ fi wú àtọjọ́ orí tó fi jù Ládọjà ó lọ fi ṣe kábíyèsí fún nílẹ̀ Ìbàdàn. Ọbásanjọ́ ó padà lọ tẹríba ó padà ní kábíyèsí tó ṣí fìlà forí adé fún ẹni tó kọ̀ jálẹ̀ ńjọ́ kìíní àná láti gbèjà rẹ̀ nígbà tí Ọlọ́run ṣetán láti gbèjà Ládọjà. Àwọn tí ń pẹ̀gbọ́n náà ń bọ̀ wá ṣe kíni wọ́n ń bọ̀ wá túbà. Ọbásanjọ́ lọ ṣe kábíyèsí. Mo ti mẹ́nubà wọn nílé Ifẹ̀ nílẹ̀ Ìbàdàn nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ti ṣọjọ́ Jímọ̀. Ìlú Ìbàdàn gbàlejò tí wọ́n gba ìwé ẹ̀rí láti ọdún tí wọ́n ti ń jẹ ọba nílẹ̀ Ìbàdàn. Ẹ sì má gbàgbé láàrin kan kí Ládọjà ó tó débẹ̀ lábẹ́ ọba Adétúnjí èyí tó jẹ láàrin ọdún 2017 ṣẹ́ndé òun ni gómìnà olóògbé sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí gbogbo àwọn ohun ìjọba méjì ńlẹ̀ Ìbàdàn wọn ò sí kí Ifá kọ́ ló mú ọba wọ́n tó ni bó bá ti dé ibi tó kàn ẹ́ ìbáàjẹ́ oṣù kan ló fi lò ó tí ọba yẹn fi wàjà ó ti jọba. Ní Ajímọ̀bí ní òun fẹ́ fi gbogbo àwọn baálẹ̀ gbogbo àwọn olórí ẹbí tí wọ́n jẹ oyè yìí òun fẹ́ sọ ọ́n dọba fún àǹfààní títí ẹ̀. Àwọn 21 ní Ajímọ̀bí jíjọba lọ́dún náà lọ́hùn ṣùgbọ́n Ládọjà kọ̀ jálẹ̀ wípé òun ní jẹ́ torí pé kò sí nínú ìtàn Ìbàdàn wípé ọba pé méjì rí òun ó dúró de àsìkò òun. Ẹ wo bí tọ́lọ́run ti ṣe ńgbà Ajímọ̀bí fi wọ́n jọba lọ́dún náà lọ́hùn ipò wọn tí wọ́n ti kúrò lọ́jọba yìí kò gbọ́dọ̀ ṣòfò wọ́n fi àwọn èèyàn míì tó tọ́ wọ́n fi wọ́n síbẹ̀. Ládọjà ti lò 35 years kó tó wá padà jọba yìí o látàyè Mọ́gàjí tó fi dé Olúbàdàn ààrẹ látòṣà ẹ̀kẹfà ẹ̀kẹrin ẹ̀kẹta òsì Olúbàdàn ọ̀tún Olúbàdàn tó o bá ti dé ipò ọ̀tún Olúbàdàn lẹ́yìn tí ọba tí bá bẹ́ẹ̀bẹ̀ bá wàjà ìwọ ló kàn. Ládọjà bá wọn jọba Ajímọ̀bí ló fi ní àǹfààní àwọn tó jọba Ajímọ̀bí ní ìgbà tí Mákindé débẹ̀ gbogbo wọn pátá ló rọ̀ lóyè ṣùgbọ́n ibi wọ́n ti kúrò tí wọ́n ti ń joyè tán fi ń tó yìí wọn ò lè padà bẹ̀ mọ́ tó lẹ́lòmíì ti díbẹ̀ báwọn ṣe pàdánù nìyẹn. Ló fi kan ọba wa Olúbàdàn tuntun lónìí. Ààrẹ Tinubu lọ́bẹ̀ ó sọ́tà ilẹ̀ Sókótó Rabiu Musa Kwankwaso Peter Obi Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alákòóso kò fẹ́ẹ̀ sí gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn tí ò lọ Ìbàdàn lọ́jọ́ Jímọ̀ níbi wọ́n ti gbé adé fún nílùú Màpó ńbẹ̀rẹ̀ ńbàdàn torí pé ààrẹ wá bẹ̀. Nípa ìdí èyí torí àsìkò tó ti lọ gbogbo ipò tá a bá wà ìjà ṣe káàrún ti ọjọ́ ọ̀la má ṣe níṣe pé mi ni mo wà ń bẹ̀ tí n bá ṣe kù sẹ́ńtì òun Ọbásanjọ́ ṣe ṣùgbọ́n wọn bá gba ìgan lónìí ká ní wọ́n fi àyè lẹ̀ kí wọ́n pa àṣẹ ìpẹ́ta ní Adédìbú nígbà tí èmi ààrẹ wà lórílẹ̀‐èdè ó yá ẹ lọ gbé Adédìbú wá kẹ́ẹ̀sì dá Ládọjà padà gẹ́gẹ́ bí gómìnà. Ṣùgbọ́n Adédìbú àti Ọ̀túnba Làwá Àkàlà dẹ́bùtì Ládọjà ńjọ́ kìíní àná ni wọ́n jọlẹ̀ dí àpò pọ̀ àwọn méjèèjì ti kú síwájú ògo Ládọjà. Àwọn ọ̀tá tèmi náà ti retí ìṣubú mi tí wọ́n wá ìṣubú mi tí wọ́n fẹ́ kí n ṣoríire Ọlọ́run ó pa wọ́n yóò sì gbé wọn sínú kọ̀rọ̀ tí wọ́n ní jẹ́ èèyàn síwájú kí ògo mi tó dé. Àwọn tó kù Ọlọ́run ó fi wọ́n pamọ́ wọn ó lè rí ògo mi ju báyìí lọ dáadáa. Lórúkọ àwọn tó jẹ́ olóòtú ètò yìí mo fi kí ọba wa sẹ́nítọ̀ ẹnjìníà Abdulrasheed Adéwọ̀lú Àkànmú Ọládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tuntun tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnléní ogójì 44th wípé lágbára Ọlọ́run ẹ ó lu ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ẹ tún ṣe ayẹyẹ ọjọ́ ìdọ́jọ́ ọdún 81 years ẹ pẹ́ lórí oyè yìí bí pẹ́pẹ́ tí í pẹ́ gbogbo ọmọ Ìbàdàn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá mo fi ọba wa Ọọ̀ni Ilé Ifẹ̀ mo fi kí yín
wípé kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ ó pẹ́ kó jẹ́ kó dokirin láṣẹ lédùà. Kábíyèsí lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn olóòtú àwọn ọ̀gá iléeṣẹ́ wa àti olóòtú ètò yìí Kẹ́hìndé Àkàndé ọlọ́wọ́ bọ́tìn wa àti gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn kámẹ́rà ni mo fi ń kí yín. Èmi Fúnmi Adénúgà á tún máa padà sórí àkójọpọ̀ ìròyìn tí ó bá tún dìgbà míì láṣẹ lédùà. Ẹni tó jẹ́ kámẹ́rámà mi obìnrin bẹ́ẹ̀ ọkùnrin Hasan Latifat Abiodun, thank you. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí lágbára Ọlọ́run ohun ayọ̀. Lára àwọn ìròyìn àkójọpọ̀ àgbéyẹ̀wò ìròyìn náà ni ìròyìn kan tó jáde èyí tó sọ wípé ààrẹ Tinubu ò ní lọ́kàn wọn ò sì gbà lérò láti lò kọjá ọdún 2031 lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ ààrẹ ló fi ìròyìn léde. Ó ní ṣùgbọ́n ọlọ́dún 2027 Tinubu ó sì jáde yóò jáde láti dupò ààrẹ lẹ́ẹ̀kan sí o, ìyẹn fún sáà lẹ́ẹ̀kejì second time. Léyìí tí iléeṣẹ́ ààrẹ sì ní Tinubu wọlé látara àwọn iṣẹ́ àkànṣe dáadáa tí Tinubu ti ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà yóò gbé wọn débẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọdún 2031 kò sóhun tó jọ bẹ́ẹ̀ mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ìpèrú ọ̀rọ̀ owó rèé. Lára àwọn tó sọ̀rọ̀ náà ni El-Rufai. Ó ní Tinubu ò lè wọlé lọ́dún 2027 débi tí ó lọ́dún mẹ́rin tí ó gbé dé ọdún 2031. Lára àwọn ìròyìn tó jáde láàrin ọ̀sẹ̀ èyí tó tẹnubẹ́pọ̀ náà ni. Bákan náà àwọn aṣòfin kan sọ fún Atiku Abubakar, Peter Obi wípé ẹ dákun ẹ step down fún Tinubu kí Tinubu sì lọ sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí. Ìkan nínú àwọn aṣòfin láti ìpínlẹ̀ Èkó tó ṣojú ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Agége Agége Federal Constituency, ọ̀kan náà àwọn ilégbìmọ̀ aṣojú ṣòfin ibẹ̀ House of Representatives ọ̀mọ̀wé Wálé Ahmed ló sọ̀rọ̀ yìí. Làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé kí ló gbà lérò wípé k'Àtíkù step down k'Àtíkù jọ̀wọ́ agbára lẹ̀ kí tí Òbí náà lóhun ò lọ́mọ́ àtàwọn tó kù wípé tí wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà dórílẹ̀-èdè olóṣèlú kan ṣoṣo. Ẹni tó bá ní lọ́kàn ló lè jáde dupò tágbára rẹ̀ bá gbé tó sì tó gbangba sùn lọ́yẹ́. Lára àwọn ìròyìn èyí tó jáde láàrin ọ̀sẹ̀ èyí tí a lò tán yìí náà ni. Nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ni àwọn aṣòfin àgbà àwọn National Assembly wa Senator ni wọ́n gbégi ààlè kúrò lọ́nà fún arábìnrin Natasha èyí tí wọ́n ní kó lọ rọ́kúnlé fóṣù 6 lórí fàákájà kan láàrin òun àti ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún Godswill Akpabio. Wọ́n gbégi kúrò lọ́nà oṣù 6 rẹ̀ pé wọ́n sì fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀. Òun náà ti darapọ̀ mọ́ àwọn aṣòfin ẹgbẹ́ lára àwọn ìròyìn èyí tó jáde láàrin ọ̀sẹ̀ tí a lò tán yìí náà ni. Bákan náà nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí ààrẹ Tinubu àti Atiku Abubakar ti bẹ̀rẹ̀ sí ní jà sí àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn àwọn alátẹ̀lé àwọn tí wọ́n jẹ́ bí olólùfẹ́ alátẹ̀lé fún ààrẹ àná Muhammadu Buhari tó dolóògbé. Àwọn èèyàn wọ̀nyí ni wọ́n jọ dá ẹgbẹ́ òṣèlú CPC sílẹ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú náà darapọ̀ ní ọdún 2014 láti wà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n di ọ̀kan ṣoṣo. Ẹ má gbàgbé ẹgbẹ́ òṣèlú APC AD ló ti bẹ̀rẹ̀ láyé gómìnà Tinubu ní ìpínlẹ̀ Èkó ní tó gbé wọn wọlé lọ́dún 1999 nìyẹn. Láti AD ló di AC Action kí ló pè coalition àbí Congress àwọn abojú ẹ̀rọ mi Action Congress AC. Láti AC ló di ACN Action Congress of Nigeria àbí ṣé mo gbà á látorí ACN nígbà tí àwọn CPC darapọ̀ mọ́ wọn P tó ń bẹ nínú CPC ṣe mọ̀ pé ACN ní C kan ti wà nílẹ̀ A ti wà nílẹ̀ P tó ń bẹ nínú CPC ni wọ́n yọ tó fi di APC. CPC yìí
ní ààrẹ àná olóògbé Muhammadu Buhari wà tó fi contest lẹ́ẹ̀mejì tí èyí wọlé tó kò wọlé ńgbà náà kó tó di pé Tinubu wọn jọ jókòó. Ṣùgbọ́n wọ́n ní kì í tán lára ọmọ ọba kó má kú dànsákì, kì í tán nínú igbá osùn ká má rí fi pa ọmọ lára. Bí àwọn ẹgbẹ́ yìí ṣe darapọ̀ di ọ̀kan ṣoṣo APC, àwọn kan sì dúró nínú ẹgbẹ́ òṣèlú yẹn, àwọn ò ní kúrò, ẹgbẹ́ òṣèlú yóò gbọ́dọ̀ parun. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ́jẹ́ àtìlẹ́yìn fún Àtíkù Abubakar wípé lọ́dún 2027 kí Àtíkù Abubakar ó má mìkàn kó má sojo bó bá bojú ẹ̀yìn àwọn lórí. Àwọn wọ̀nyí náà ni Tinubu tún lọ bá ní ìpínlẹ̀ Kaduna láti jẹ́jẹ́ fún wọn pé òun ṣe dáadáa fún wọn. Wàyí o, Àtíkù àti Tinubu wọ́n ti ń jà sáwọn èèyàn wọ̀nyí. Lára àwọn ìròyìn tó jáde láàrin ọ̀sẹ̀ tá a lò tọ́nù, ẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress ADC wọ́n ti sọ fún Tinubu pé orílẹ̀-èdè Nàìjíríà ní Nàìjíríà ó kì í ṣe ìpínlẹ̀ Èkó. Bó o ti darí ìpínlẹ̀ Èkó láyé gómìnà ò lè gbé wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá fi darí orílẹ̀-èdè yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.